a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká momi tútù à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ètò ìbò ọdún 2027 tí àwọn olóṣèlú tí wọ́n ti ń gbáradì palẹ̀mọ́ rẹ̀ báyìí, ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ní báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní sọ àsọyépọ̀ láti bá ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan sọ̀rọ̀ wípé kó jáde láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó bá fi di ọdún 2027. Lérò gbà wípé Jonathan ni yóò kó orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn àjàgà eléyìí tí Nàìjíríà kì orí bọ̀ báyìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó ń gbé jáde lánàá ní olúlu ẹgbẹ́ náà eléyìí tó wà nílùú Àbújá. Níbẹ̀ ni wọ́n ti tẹnu bọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ohun tí ò lè kó wá ọ̀bẹ ni, gẹ́gẹ́ bí alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà Ibrahim Abdullahi ó ní àwọn ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti lè bá Jonathan sọ̀rọ̀ wípé kó jáde dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà, nítorí pé wọn ò ní lajú sílẹ̀ kí tàlùpọ̀n ó kó wọn, àwọn ò ní gbà kí Jonathan kó lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. Wọ́n ní bí Jonathan bá lè lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn, ó ṣeéṣe kó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n ní yàtọ̀ sí èyí wọ́n lẹ́gbẹ́ òṣèlú PDP ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí pẹ̀lú àwọn ènìyàn jàǹkànjàǹkàn èyí tó jẹ́ wípé wọ́n jáde nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn igi lẹ́yìn ọgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ibrahim Abdullahi wá ní àwọn ní lọ́kàn, àwọn sì ti ń gbáradì báyìí, àwọn sì ti ń bá ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Jonathan sọ̀rọ̀ ọdún 2027 kó lè jáde dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ẹgbẹ́ òṣèlú PDP, àti wípé wọ́n ní yàtọ̀ sí Jonathan yìí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bẹ nílẹ̀, àmọ́ wọ́n ní àní nígi lọ́gbà kábàámọ̀ èso rẹ̀. Wọ́n ní èso ti Jonathan yóò so dídùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ó ṣeni láàánú lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ lálẹ́ ní nǹkan bíi aago 9 àbọ̀ alẹ́ ni wọ́n ní iná mọ̀ rárá ó dédé ṣẹ̀yọ nínú ilé ìjọsìn kan èyí tí wọ́n ní Christ Apostolic Church èyí tó wà nínú ilé olópọ́kú kan tí wọ́n pè ní Wisdom Estate ní ìlú Ìbàdàn olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba ìbílẹ̀ Lágẹ̀lú. Ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lásìkò tí àwọn olùjọ́sìn tí oníkálukú wọn ti wà nílé ìjọsìn ń gbáradì fún ìṣọ́ òru alẹ́ ọjọ́ Jímọ̀, èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tó ń rẹjú lọ́wọ́ síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ ìṣọ́ òru ọ̀hún. Wọ́n ní ṣàdédé ní iná ṣẹ̀yọ nínú ilé ìjọsìn CAC ọ̀hún, èyí tó jẹ́ wípé ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹnu tó jẹ́ ọ̀gá àgbà àjọ èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ó ṣojú mi kòró àwọn tí wọ́n jẹ lábọ̀ sọ wípé kò sí ẹnikẹ́ni tí wọ́n lè ṣe àkọsílẹ̀ wípé ó bá ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún lọ, ṣùgbọ́n wọ́n ní ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye tó ń bẹ nínú ilé ìjọsìn ọ̀hún ó bà jẹ́ o. Ọ̀gá àgbà àjọ èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Akínyẹmí Akínyínká ó ní ní gẹ́rẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pe ẹ̀rọ alágbèéká ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ti sọ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ panápaná àti àwọn tí wọ́n ń dòòlà ẹ̀mí láti máa lọ síbẹ̀, èyí tó sì jẹ́ wípé lọ́wọ́ kan ni wọ́n débẹ̀ tí wọ́n pa iná náà, ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ wọ́n ní iná ọ̀hún ti bà nǹkan jẹ́ o. Ọ̀gá àgbà ọ̀hún Akínyẹmí ni àwọn dúpẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ń kóra jọ, wọn ò tí ì ṣe àkọsílẹ̀ wípé ẹnikẹ́ni bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti máa wà lójúfò kí wọ́n sì máa ṣe àkíyèsí àwọn ohun tó ń lo iná, nítorí pé ẹnikẹ́ni ò tí ì lè sọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ jàǹbá iná náà. Wọ́n ní màmá kan tó jẹ́ àgbàlagbà arúgbó
èyí tí wọ́n fura wípé ó ṣeéṣe kí ìyá náà kó wà nínú ilé ìjọsìn látàrí ipò àgbà tí ìyá náà wà nìkan ní nǹkan tó sì ń fura títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ èyí tí ọ̀gá àgbà ọ̀hún tó fi ọ̀rọ̀ náà tó fi léde. Ó wá ní àwọn èèyàn ọ̀hún tó ti wà nínú ilé ìjọsìn síwájú kí ìṣẹ̀lẹ̀ jàǹbá iná náà tó ṣẹlẹ̀ tí wọ́n sì lè ní ìkápá láti pa á jẹ́ wípé ọ̀nà tí iná ọ̀hún gbà ṣẹ́yọ ọ̀nà eléyìí tó lágbára tó sì le jù ní gẹ́gẹ́ bí ọ̀gá ọ̀hún bó ti sọ̀rọ̀ náà. Arákùnrin kan tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀ àtòun àti ìyàwó rẹ̀ Iman ló dáná sunra rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn ọ̀hún tó jáde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún ṣe lálàyé wípé arákùnrin kan tí wọn kò mọrúkọ rẹ̀ àtòun àti ìyàwó rẹ̀ ló dáná sunra wọn mọ́ inú ilé látàrí gbólóhùn asọ̀ kan èyí tí wọ́n ló ti ṣẹlẹ̀ láàrin wọn tó sì ń gbìyànjú láti paná wàhálà ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ pé kọ̀ báyìí náà ní ń fẹnu tì sí bí ìgbà ìbò fẹnu ọkọ̀ tì síbì kan ni ló ṣe gbà á lérò wípé kàkà kí eku má jẹ sìsé ni yóò fi ṣe àwàdànù ni ó ní àtòun àti ìyàwó òun kí àwọn méjèèjì kí wọ́n jọ kú pọ̀ kí wọ́n máa lọ rèé yanjú ọ̀rọ̀ ọ̀hún ní ọ̀run. Ìgbéyàwó ọ̀hún tí wọ́n ní àwọn méjèèjì ti fẹ́ra wọn bí ọdún mẹ́wàá sẹ́yìn tọ́lọ́hún sì ti fi ọmọ méjì ta wọ́n lọ́rẹ ni wọ́n ní lọ́jọ́ yìí arákùnrin yìí wọ́n ló pe ìyàwó rẹ̀ kó wá bá àwọn nínú ilé láti lè yanjú gbólóhùn àwọ̀ eléyìí tó ń bẹ láàrin wọn. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n jọ wọnú yàrá ọ̀rọ̀ ọ̀hún wọn ló gba òdì èyí tí arákùnrin náà sì gbé bẹtiróòlù tó ń ti ìṣáná tó tú gbogbo rẹ̀ sí ara àwọn méjèèjì. Wọ́n ní lójú ẹsẹ̀ ló ṣáná sí tí ọkọ̀ sótì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ọkùnrin ọ̀hún tán ni wọn rí ẹ̀mí rẹ̀ dólà kó tó di pé ó jẹ́ Ọlọ́run ọba nípè lójú ẹsẹ̀ iná ṣùgbọ́n ìyàwó rẹ̀ wọ́n ní àwọn ẹlẹ́yinjú àánú ènìyàn tó jálẹ̀kùn lé wọn lórí ń ló gbé ìyàwó tí wọ́n dólà ẹ̀mí rẹ̀ gbé lọ ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ń kóra jọ lásìkò yìí Ọdúnlámì ni ìyàwó ọ̀hún ti wà nílé ìwòsàn tóun sì ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní iná náà ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ jàǹbá sí ẹ̀yà ara obìnrin ọ̀hún èyí tó ń tọ́jú tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ní ilé ìwòsàn ṣùgbọ́n wọ́n ní ọkùnrin ọ̀hún ní tirẹ̀ òun kú lójú ẹsẹ̀ èyí tó dáná sunra rẹ̀ báyìí. Ọdúnlámì wá ní ìwádìí ó ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n lè mọ inú kòkò tí wọ́n da ọ̀run lásì lórí ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní Ìjọkà ní ìpínlẹ̀ Ondo. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọkùnrin ní tí í ṣe lédè òyìnbó Yul Edochie ohun mà ń ló ti sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn pàìtọ̀ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ló jẹ́ wípé Ọlọ́run pè sílé ìlànà ewé àtegbò ìbílẹ̀ láti máa fi ṣe ìwòsàn ìtọ́jú ara àti dóòlà ẹ̀mí àwọn èèyàn ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n kọ̀ jálẹ̀ wọ́n ní iṣẹ́ pàìtọ̀ ìgangan ni Ọlọ́run pè wọ́n sí. Edochie tó sọ ọ̀rọ̀ ọ̀hún ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti rí àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n ń já ewé já egbò gẹ́gẹ́ bí èṣù àti ẹni bí tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ súnmọ́. Edochie ní àwọn òyìnbó tí wọ́n mú ẹ̀sìn wá àwọn gan nìṣòro eléyìí tó ń kó bá orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ látàrí pé a ti kẹ̀yìn sí àṣà àti ṣe ẹni. Ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa púpọ̀ nínú àwọn tí wọ́n ń já ewé já egbò tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe eléwé ìbílẹ̀ yìí ni wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n sì ń bọ̀wọ̀ fún gbogbo ìlànà àti ìgbésẹ̀ Ọlọ́run. Tó ní pabambarì ibẹ̀ ni wípé púpọ̀ nínú àwọn tí wọ́n ń já ewé já egbò yìí ló jẹ́ wípé inú wọn mọ́ tí wọ́n sì ń ṣe ìtọ́jú àwọn ènìyàn kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ àìsàn àjàgà eléyìí tí ayé gbé wọ̀ wọ́n. Ó ní yàtọ̀ sí wípé àwọn òyìnbó wọ́n ti fi nǹkan bò wá lójú. Ó ní àwọn tí wọ́n tún ṣeré sinimá náà àwọn gan náà tún ní ìṣòro ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń ku àwọn jáwé àti já egbò ṣọ́lá fi ṣọ ìwòsàn wípé àwọn tí wọ́n ṣeré sinimá wọ́n kó bá wọn o látàrí bí wọ́n ṣe ń fi wọ́n ṣeré tí wọ́n sì ń rí wọn gẹ́gẹ́ bí pé èṣù àti ẹni bí tí a kò gbọdọ̀ súnmọ́ ni wọ́n. Edochie wá ní òun rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ pàìtọ̀ gbogbo láti padà kí wọ́n lọ bèrè àti ìwádìí lórí ìṣẹ̀ǹbáyé àti ìlànà ìgbésẹ̀ iṣẹ́ wọn nítorí pé ewé àti egbò Ọlọ́run dá fún lílò ìwòsàn ìtọ́jú ara ẹni ni. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n mọ̀ ọ́ lò tí wọ́n fi ń ṣe ìwòsàn ìtọ́jú ènìyàn wọ́n ń bẹ lórí ilẹ̀ tí wọ́n fi gbá kan bọ̀kọ́ nínú.
gẹ́gẹ́ bí Yọ Edochie bó ti sọ̀rọ̀ ọ̀hún tó sì gbà wọ́n ní àmọ̀ràn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ròyìn wa fún tòní, gbajúgbajà nkọrin tàkasùfé ìdààmú àdúgbò wèrè olórin Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọ̀gá sàásù òun mà ló ti pínyà pẹ̀lú ìyàwó rẹ̀ Queen Dami tí í ṣe ìyàwó olóògbé ọba Lámídì Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ eléyìí tí Portable fẹ́ Queen Dami lẹ́yìn ìpapòdà Aláàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde àti fọ́nrán kan èyí tó ṣe àfihàn ibi tí Portable tó ti lọ sínú ilé eléyìí tó gbà fún Queen Dami eyín olórí Dami láti máa gbébẹ̀. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti yọ àjàgà èṣù tí ń bẹ lọ́rùn òun, èyí tó ṣe àpèjúwe àjàgà èṣù ọ̀hún gẹ́gẹ́ bí olórí Dami wípé Ọlọ́run ti yọ kúrò nínú ayé òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà eléyìí tí ò ṣe gbọ́ sí etí àti sí ojú òun ni olórí Dami ló ń wò lẹ́yìn tí Portable tó ká eyín olórí Dami mọ́ orí ìkànnì ayélujára TikTok níbi tó ti ń ṣe fọ́nrán kan síbẹ̀ èyí tí Portable tó fi ẹ̀sùn kàn wípé fọ́nrán náà ó ní ṣe pẹ̀lú àwọn ìwà eléyìí tí ò ṣe é rí mọ́ obìnrin eléyìí tó bá jẹ́ obìnrin dáadáa láwùjọ o. Ṣùgbọ́n olórí Dami náà sọ̀rọ̀, ó ní gbogbo ọ̀rọ̀ èyí tí Portable èyí tó ń parọ́ rẹ̀ mọ́ òun ó ní irọ́ gbu ló wà ń bẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí ò dáa ni Portable náà máa ń wù sí òun pẹ̀lú bí Portable ṣe máa ń na òun bí ìgbèyàn na ẹ̀gúsí ìbàrà. Ó ní pò lè ní gbà á lọ́la bójú àwọn ò bá fọ́ yóò máa wù bàìbàì ni o. Ó ló sunwọ̀n fún òun láti sá àsálà fún ẹ̀mí òun. Bákan náà ni Portable náà tún fi ẹ̀sùn kan lórí Dami wípé òun gan ló ṣekú pa ọba Lámídì Adéyẹmí Aláàfin ti ìlú Ọ̀yọ́, wípé olórí Dami ló ṣekú pa o látàrí àwọn ìwà àgbèrè, ìwà kò tọ́ àti àwọn ìrìn òṣì èyí tí wọ́n ní olórí Dami ló rìn káàkiri ló ti ṣekú pa Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí Portable bó ti sọ̀rọ̀ náà nínú fọ́nrán àti ìròyìn eléyìí tó bóde. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa níhìn-ín. Mo gbà á ládùúrà bí pọ́jọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.